mo fẹ́ la nǹkan mọ́ ọbásanjọ́ lórí níbi tó ti ń sọ̀rọ̀ ni. ọlọ́run nìkan ló kó sí gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ ayọ̀délé fáyọ̀ṣe nínú o. ìyẹn lọ́jọ́ tó ń ṣe ọjọ́òbí ẹ̀ lọ́jọ́ 15 oṣù kọkànlá ọdún 2025 yìí. bí kì í bá ṣe pé ọlọ́run ló kó sí i nínú, ọkùnrin náà fẹnu ara ẹ̀ sọ pé nígbà tí ààrẹ àná olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ń sọ̀rọ̀, níṣẹ́ ló dàbí pé kí òun já mákírófóònù tó fi ń sọ̀rọ̀ yẹn gbà lọ́wọ́ ẹ̀ kí òun sì fọ́ ọmọ lórí. fáyọ̀ṣe ló ń ṣe ọjọ́òbí ẹ̀ tó sì pe ọbásanjọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì. àmọ́ nígbà tó kan ọbásanjọ́ láti sọ̀rọ̀, gbogbo àwọn ọ̀rọ̀ tó ti kọjá láàrin òun àti ọkùnrin tó ń ṣe ọjọ́òbí ọdún 75 náà ló sọ, tó sì sọ gbogbo àrífín àti àwọn èébú tó ti bú òun ní gbangba tí ò dáa. níbi tó sì fẹnu ọ̀rọ̀ náà tì sí ni pé òun ti dáríjì fáyọ̀ṣe o, òun ti foríjì yìí torí bí a bá jẹ̀kọ àádáríjẹwé, àti pé èèyàn kò lè lé ọmọ burúkú fẹ́kùn pajẹ, bí a bá sì fọwọ́ ọ̀tún bá ọmọ wí a ó fi tòsì fà á mọ́ra ni. ṣùgbọ́n fáyọ̀ṣe fúnra ẹ̀ ti jáde báyìí, ó ní gbogbo ìgbà tí ọbásanjọ́ fi ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ nípa òun yẹn bíi kí òun fọ́ nǹkan mọ́ ọ lórí ló ń ṣe òun o. kò yé àwọn èèyàn rárá nígbà tí wọ́n rí ọbásanjọ́ níbi tí fáyọ̀ṣe ti ń ṣọjọ́ òbí, kò yé wọn rárá ni. nítorí níṣe lọ̀rọ̀ náà dàbí ìgbà tí ọ̀fọ́n fúnra ẹ̀ bá òkú ìyá ẹ̀ jẹ́ ni, tí kò rí ẹlòmíín fi ṣe alága ayẹyẹ ju ológìnní lọ. ó ń ya àwọn èèyàn lẹ́nu pé ọbásanjọ́ ní àlejò pàtàkì níbi ìnáwó fáyọ̀ṣe. ìdí sì ni pé láti ọdún 2006 tí wọ́n ti yọ fáyọ̀ṣe nípò gómìnà èkìtì, tí ìjọba ọbásanjọ́ sì sọ ní gbangba pé nítorí tí fáyọ̀ṣe jí owó kóni tó da owó ìlú sápò, ọ̀tá ayé òun ọ̀run ni fáyọ̀ṣe mú bàbá náà. ọ̀rọ̀ náà sì lé débi pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí fáyọ̀ṣe lóun yóò la nǹkan mọ́ ọbásanjọ́ lórí. ìgbà kan ti wà tó fẹ́ kan bàbá náà lẹ́sẹ̀ẹ́ níta gbangba. ọjọ́ burúkú lọ́jọ́ náà ó jàre nílùú òkùkù nínú oṣù kejìlá December ọdún 2010. ọmọọba ọlágúnsóyè òyìnlọ́lá ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yọ nípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun. ní àwọn aráàlú ẹ̀ bá ní àwọn yóò ṣe ayẹyẹ ìkíni káàbọ̀ ńlá fún nítorí bí ọdún 7 tó fi ṣe ìjọba ìpínlẹ̀ náà àwọn ará ọ̀ṣun mọ̀ ọ́ lára sí dáadáa. níbi ayẹyẹ yìí ní nǹkan ti ṣe o. àwọn àlejò ńláńlá ni wọ́n wá kí olúṣẹ́gun ọbásanjọ́ káàbọ̀ síbi ayẹyẹ yìí, nítorí gbogbo àwọn gómìnà PDP ló fẹ́rẹ̀ péjú pèsè síbẹ̀ tán. Gbẹ́ngà Daniel, Àlàó Akálà àtàwọn míì bíi Ọlábọ̀dé George pẹ̀lú àwọn èèyàn ńláńlá inú PDP ìgbà náà. kódà Jonathan rán àwọn aṣojú wá. gbogbo wọn ti wà níbẹ̀ tí wọ́n ń bá ètè lọ. nígbà náà ni fáyọ̀ṣe dé. tààrà tó ń lọ bó ti kí aláyẹyẹ tán bẹ́ẹ̀ náà ló kí àwọn gómìnà bíi Daniel àti Akálà. iwájú ọbásanjọ́ ló sì gbà tí kò kí bàbá náà rárá. ni ọbásanjọ́ bá pè é, ayọ̀ ó rí mi ni. fáyọ̀ṣe dáhùn, mo rí yín ṣùgbọ́n èèyàn burúkú ni èmi ò dẹ̀ kí èèyàn burúkú ní tèmi. ni ọbásanjọ́ náà bá fìbínú sọ̀rọ̀, ó ní ọmọ àlè ni ẹ. ní fáyọ̀ṣe náà bá dáhùn pé ẹ̀yin gan-an ni bàbá àwọn ọmọ àlè. bí kinní náà ṣe gun fáyọ̀ṣe nìyẹn o, tó sì fèsì ọbásanjọ́ pẹ̀lú ìkìlọ̀ pé láyé ẹ̀ kó má dá òun dúró tàbí kó tún pe òun ní ọmọ àlè mọ́ o, tó sì ń pa kuru sọ́dọ̀ ọbásanjọ́. ní àwọn èèyàn bá dìde tí wọ́n ra mú. òyìnlọ́lá bẹ́ẹ̀ kó má da òde náà rú, ń ló bá bínú jáde, bẹ́ẹ̀ ló ṣe lọ. àmọ́ láti ìgbà náà kò sí ibi tí fáyọ̀ṣe ti ráàyè tí kò ti sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí ọbásanjọ́. gbogbo ibi ní tí fẹ́ yẹpẹrẹ bàbá náà, tí yóò sì fẹ́ fi hàn gbogbo ayé pé alájẹbánu ni ọbásanjọ́ tó máa ń pe gbogbo èèyàn ní akówójẹ, pé òun fúnra ẹ̀ bàbá ńlá akówójẹ ni. àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ pé ọbásanjọ́ sọ àsọjù ọ̀rọ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí fáyọ̀ṣe, nígbà tí púpọ̀ nínú wọn bá gbọ́ ohun tí fáyọ̀ṣe ti sọ sí ọbásanjọ́ látẹ̀yìnwá rí, bóyá ni àwọn náà kò ní tún èrò tó wà lọ́kàn wọn nípa àwọn méjèèjì yìí pa. lẹ́yìn tí fáyọ̀ṣe ti wá ríbi wọlé lẹ́ẹ̀kejì tó tún di gómìnà ìpínlẹ̀ èkìtì, eégún ẹ̀ wá kàn burúkú sí ọbásanjọ́. àwọn ọ̀rọ̀ tó sì ń sọ sí le gan. ní 2017 fáyọ̀ṣe lọ kí abdulsalami abubakar, ó sì sọ fún un pé òun wá kí nítorí tí òun mọ̀ pé ó yàtọ̀ sí àwọn èèyàn bíi ọbásanjọ́, pé ohun tó ba ọbásanjọ́ jẹ́ láyé ẹ̀
tí kò sì lè bọ́ nínú ẹ̀ ni pé kì í rí ohun kan tó dáa nípa ẹlòmíì, ó máa ń rò pé òun nìkan lòun gbọ́n tán, kò mọ̀ pé àwọn ẹlòmíì tún wà tí àwọn náà gbọ́n. Bẹ́ẹ̀ kì í ṣe pé ó rí Ọbásanjọ́ níbẹ̀ o, àfi bí ẹni pé nítorí bàbá náà ló ṣe lọ kí Abdulsalami ni. Àmọ́ èyí tó le jù nínú ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ fún Ọbásanjọ́ ni nígbà tí bàbá náà kúrò nínú PDP tó lòun ò ṣe mọ́, tó sì fa káàdì wọn ya, ni wọ́n bá ń ṣe ìpàdé ẹgbẹ́ àwọn apàṣẹ PDP ni Fáyọ̀ṣe bá gba máikrófóònù láti sọ̀rọ̀. Ó ní níbo ni ìwà ìbàjẹ́ àti ti ọ̀dàlẹ̀ wá pín sí báyìí o, pé PDP tó yọ Ọbásanjọ́ lẹ́wọ̀n tó fi ṣe ààrẹ, PDP náà ni Ọbásanjọ́ dalẹ̀ yìí o, PDP náà ló kúrò nínú ẹ̀ yìí o. Fáyọ̀ṣe ní ṣé àwọn èèyàn ti gbàgbé bí Ọbásanjọ́ ṣe rí nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ jáde lẹ́wọ̀n ni. Ó ní ẹni bá rí i nígbà yẹn kò lè jókòó lẹ́gbẹ̀ẹ́ nítorí tẹ̀wọ̀n dé gidi ni, àti pé ọpẹ́lọpẹ́ ẹgbẹ́ PDP lára ẹ̀. Nígbà náà ni Fáyọ̀ṣe wá sọ̀rọ̀ tí òun náà fi gbàgbé ọjọ́ iwájú, tí kò sì rántí pé bàtà tó gbó ti ró kàkàkàrí, àti pé mariwo ọpẹ́ tó ń fi ìgbágbó ṣe ẹ̀sìn ni, bó pẹ́ bóyá òun náà ń bọ̀ wá di àgbélẹ̀he. Ó ní nígbà tí Ọbásanjọ́ wà nípò ó ń ṣe gìràgìrà káàkiri, ṣùgbọ́n níbo ló wà lónìí yìí, ìgbà tiẹ̀ ti lọ. Fáyọ̀ṣe ní àwọn làwọn wà lójú ọpọ́n báyìí, òun ni gómìnà tí àwọn ń lò gbà. Gómìnà ni mí báyìí, níbo lòun Ọbásanjọ́ wà, ta ló rántí ẹ̀, ó ti lọ. Fáyọ̀ṣe sọ nígbà náà pé kí ẹnikẹ́ni yéé pọ́n Ọbásanjọ́ lé nítorí akówójẹ lòun náà, ó kàn ń pe àwọn ẹlòmíì ní akówójẹ ni. Ó ní Ọbásanjọ́ ló fi tipátipá mú gbogbo àwọn gómìnà pé kí wọ́n dá 10 million sí ibùdó ìkàwé tó lóun kọ́. Ó ní owó òun wà níbẹ̀ o, kí Ọbásanjọ́ bá òun gbé owó òun kíákíá. Ṣùgbọ́n òun náà ti fi ipò gómìnà sílẹ̀, kódà ó ti fi PDP tó ń torí ẹ̀ bú Ọbásanjọ́ sílẹ̀ ní kòròfo. Ìyẹn ló ṣe jẹ́ ìyanu pátágbà pé lọ́jọ́ 9 oṣù kọkànlá yìí, nígbà tí gbogbo èèyàn gbọ́ pé Fáyọ̀ṣe lọ sílé Ọbásanjọ́, ó bá a ya fọ́tò, ó sì lọ pè síbi ayẹyẹ tó fẹ́ ṣe. Kí ni Fáyọ̀ṣe yóò lọ pe Ọbásanjọ́ sí? Kí ló lọ pè síbi ayẹyẹ sí? Lẹ́ni tó ti ní kò jẹ́ kinní kan, èèyàn lásán ni, oníjẹkújẹ sì ni. Kí ló wá pè fún? Ohun tí kò wá yé àwọn èèyàn ni bóyá Ọbásanjọ́ mọ̀ọ́mọ̀ fẹ́ tú àwọn àṣírí Fáyọ̀ṣe ní gbangba ni o, àbí gbogbo ọ̀rọ̀ tó ti ń sọ sí i láti ọjọ́ yìí wá ló wá fèsì ẹ̀ fún, àbí kọ̀kàn jẹ́ ọ̀rọ̀ ló bọ̀rọ̀ wá, àròkàn tó mú ẹkún àsun ìdákẹ́ wá ni. Ohun tí kò tí ì yé ẹnikẹ́ni nìyẹn o. Ṣùgbọ́n Ọbásanjọ́ sọ̀rọ̀ lóòótọ́, ó sì jọ pé ó fún Fáyọ̀ṣe lésì gbogbo ohun tó ti sọ sẹ́yìn sí i. Ìyẹn nínú ṣe bí Fáyọ̀ṣe tó ní òun yóò la nǹkan mọ́ bàbá náà lórí. Fáyọ̀ṣe sọ fáwọn oníròyìn AF24 News lórí ìkànnì wọn pé nígbà tí Ọbásanjọ́ ti ní kí wọ́n jẹ́ kí òun sọ̀rọ̀ gbẹ̀yìn, tó tún fẹ́ sọ̀rọ̀ tó ní àfi kí òun àti ìyàwó òun wá dúró lẹ́gbẹ̀ẹ́ òun, tó tún ní kí igbákejì ààrẹ Kashim Shettima náà máa bọ̀. Nígbà yẹn lòun ti ń fura pé bàbá náà ò ní ṣe dáadáa, pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn ni inú ń bí òun nítorí nǹkan àtijọ́ tó ti kọjá ló ń sọ. Fáyọ̀ṣe ní bí mo bá ṣẹ̀ ọ́ ká gbàgbé ẹ̀, bí wọn náà bá ṣẹ̀ mí ká gbàgbé ẹ̀, ìyẹn ló láyé. Àmọ́ Ọbásanjọ́ ò gbàgbé, ó wá ń ro gbogbo ẹjọ́ tó ti kọjá lọ. Lóòótọ́ ni mo lọ sílé o, kódà 20,000 owó dọ́là ni mo ṣẹ́ dání tí mo ní kó gbà kó fi ṣètò ìrìn àjò ẹ̀ wá síbi ayẹyẹ mi. Ṣé nígbà tí mo gbé irú owó bẹ́ẹ̀ yẹn fún un tó gbà á, ṣé èmi náà ló wá yẹ kó wá síbi ayẹyẹ kó máa bú? Ó dàbí pé ohun tó ń bí Fáyọ̀ṣe nínú gan rèé. Àmọ́ Ọbásanjọ́ náà bínú, ó dá owó Fáyọ̀ṣe padà fún lẹ́sẹ̀kẹsẹ̀. Bóun sì ṣe bínú bẹ́ẹ̀ làwọn tí wọ́n súnmọ́ Ọbásanjọ́ yìí ni wọ́n sọ pé kó máa wo Fáyọ̀ṣe níran jàre, kó má tiẹ̀ dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ rárá níbikíbi, pé ṣe bí òun náà rí ìyá Fáyọ̀ṣe fúnra ẹ̀ tó jáde sórí ayélujára pé kí Ọlọ́run dá àlàáfíà padà sí àárín Fáyọ̀ṣe àti àwọn ọmọ òun tó kù, pé ṣé irú ọmọ bẹ́ẹ̀ yẹn lèèyàn yóò wá máa dá lóhùn nígboro. Ohun tí èèyàn kò wá mọ̀ ni pé bóyá ìjà àárín àwọn méjèèjì yìí yóò tán láyé abódìgbà tí wọ́n bá pàdé lóde ọ̀run ni. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Ọbásanjọ́ àti Fáyọ̀ṣe yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.